Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, olùfẹ́ wa, alátìlẹ́yìn wa, olùpamọ́ wa, ẹni mímọ́ Ísírẹ́lì, a gbé yín ga fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kìíní ọdún tuntun. Gbogbo ní forúkọ mímọ́ yín Ọlọ́run aláàánú tí ẹ mú gbogbo ẹtì kúrò nínú ojú ọ̀nà wa tí ẹ sì fún wa ní ìṣẹ́gun pọ́nbélé. Gbogbo ní forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lénìí kó ṣayé àti ọkàn wa ní rere o, torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ìdí ọjọ́ ẹtì ọjọ́ 17 oṣù kìíní. Àkòrí tí a ò gbéyẹ̀wò lénìí sọ pé má ṣe dàgbà kọjá ìbáwí. Má ṣe dàgbà kọjá ìbáwí. A mú àkọsórí wa nínú ìwé Hébérù orí 3 ẹsẹ̀ 15. Hébérù orí 3 ẹsẹ̀ 15. Nígbà tí à ń wí pé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sí ọkàn yín le o, bí ìgbà inúnibíni. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé òwe orí 15 ẹsẹ̀ 10 dé 11. Ìwé òwe orí 15 ẹsẹ̀ 10 títí dé 11. Ìkìlọ̀ kíkan wà fún ẹni tí ó kọ ọ̀nà sílẹ̀. Ẹni tí ó bá sì kórìíra ìbáwí yóò kú o. Ipò òkú àti ìparun ṣí sílẹ̀ níwájú Olúwa. Ǹjẹ́ mélòó mélòó ni àyà àwọn ọmọ ènìyàn? Ẹlẹ́gàn kò fẹ́ ẹni tí ń bá wí, bẹ́ẹ̀ ni kì yóò tọ ọlọ́gbọ́n lọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ìní ọjọ́ ẹtì. Fún ohun gbogbo tí à ń ṣe, ohun gbogbo tí a bá ṣe àti èyí tí à ń ṣe, àtúbọ̀tán wà fún ọ. Ìdí nìyí tí ó fi yẹ kí o rí gẹ́gẹ́ bí àǹfààní ńlá nígbà tí o bá rí àwọn ènìyàn tí ó ń yìn ọ́ àti àwọn ènìyàn tó yí ọ ká tí ó lè bá ọ wí ní ìgbàkúgbà tí o bá ṣe ohun tí kò yẹ, kí o má bàa jìyà àtúbọ̀tán búburú. Ó ṣe ní láàánú pé àwọn ènìyàn kan kì í gbọ́ ìbáwí. Bíbélì tọ́ka sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹrú. A kì í fi ọ̀rọ̀ kìlọ̀ fún ọmọ ọ̀dọ̀, bí ó tilẹ̀ yé kì yóò dáhùn. Ìwé òwe orí 29 ẹsẹ̀ 19. O lè yàn láàárín kí a fi ọ̀rọ̀ bá ọ wí tàbí kí àtúbọ̀tán kí ó bá ọ wí o. Tí o bá gbọ́n, ìwọ yóò yàn láti jẹ́ kí a fi ọ̀rọ̀ bá ọ wí, kí o bá lè yẹra fún àwọn àtúbọ̀tán tó máa wá pẹ̀lú ṣíṣe ohun tí kò yẹ. Àwọn tó gbọ́n kì í dúró de kí àwọn ènìyàn bá wọn wí. Kìkì bẹ́ẹ̀, wọ́n máa ń bi àwọn ènìyàn tó yí wọn ká léèrè lóòrèkóòrè fún ojú ìwòye tiwọn, bóyá àwọn sì wà lójú ọ̀nà tó tọ́ tàbí bẹ́ẹ̀ kọ́. Nínú ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 13, Jésù Kristi bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ta ni ẹ̀yin fi wí pé? Ní ọ̀nà mìíràn ó ń béèrè, látàrí ìwà mi àti ọ̀rọ̀ mi, kí ni ojú ìwòye tí mo fi ń wo, tí àwọn ènìyàn fi ń wò mí àti ẹ̀yin nípa ara mi? Olùfẹ́, ó ṣe pàtàkì pé lóòrèkóòrè kí o máa fún àwọn ènìyàn ní àǹfààní láti sọ fún ọ ohun tí wọ́n rò nípa rẹ. Pàápàá nígbà tí o bá jẹ́ aṣíwájú, o lè kó ṣe ní ọ̀nà tí kò ní ṣàfihàn ẹni tí ọ̀rọ̀ náà, kí wọ́n bàa lè fún ọ ní èrò wọn ní tòótọ́. Ó ṣeé ṣe fún ènìyàn láti dàgbà dé ìpele níbi tí àwọn ènìyàn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe pé kò lè ṣubú. Kódà ní irú àwọn ìṣẹ̀lẹ̀ tí ẹni náà bá mọ̀ pé òun ti ṣẹ̀ o. Ó ṣe pàtàkì láti yàgò fún kòtò yìí o, kí o lè rí i dájú pé o sì ní àwọn ènìyàn tó yí ọ ká tí yóò sọ òtítọ́ fún ọ ní ìgbàkúùgbà. O kò gbọ́dọ̀ dàgbà ju ìbáwí lọ o. Kódà nígbà tí àwọn ènìyàn tí wọ́n bá ń bu ẹnu àtẹ́ lù ọ́ pẹ̀lú èrò ibi, o lè fojú fo èrògbà wọn kí o sì wò bóyá ohun kan tí wọ́n sọ ní tòótọ́ ni tí o nílò láti ṣe àtúnṣe nípa rẹ̀. Olùfẹ́, ìwọ yóò yẹra fún ọ̀pọ̀ wàhálà nínú ayé tí o bá jẹ́ irúfẹ́ ẹni tó máa ń gbọ́ tó sì máa ń gba ìbáwí. Tí àwọn ènìyàn bá bá ọ wí ní ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀méjì
tí wọ́n sì rí i pé o bínú, wọ́n yóò fi ọ́ sílẹ̀ ni o. Èyí yóò léwu nítorí bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n rí ọ pé ò ń lọ sínú kòtò, wọn yóò jẹ́ kí o jì sínú rẹ̀. Kódà Ọlọ́run yóò fi ọ́ sílẹ̀ lẹ́yìn tí ó bá bá ọ wí, nítorí òun kan náà ó wà fún ìgbà díẹ̀, kí o sì kọ̀ láti gbọ́ràn. Ìwé Róòmù orí ìkíní ẹsẹ̀ 28. Ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ láti parun o, ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: ìgbà wo kẹ́yìn ni o tú ìwà ara rẹ ṣe sí dáadáa lẹ́yìn ìgbà tí o gba ìbáwí? Ìgbà wo ni o tú ìwà ara rẹ ṣe sí dáradára lẹ́yìn ìgbà tí o gba ìbáwí? Ẹja sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti gba ìbáwí, pàápàá jùlọ nígbà tí àwọn ènìyàn bá ń bá mi wí, àwọn tó jù mí lọ, àwọn tí ò tó mi, àwọn tí a jọ jẹ́ akọgbẹ́. Nígbà tí wọ́n bá ń kọ sí mi láti bá mi wí, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti gba ìbáwí kí n má bàa lọ sínú ìparun. Olúwa yóò sì fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olúkọ̀ọ́láyà kó ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa like, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.